lọ́ńtọ́ ìyàwó àjọ lọ́ńtọ́ ìyàwó Àṣàbí Ajípẹ̀dẹ̀ kọ́gbá orin kíkọ ti dàda mọ́ látọ̀run ayé ẹ̀bùn ni beauty with brain Àṣàbí lórúkọ tó ń pè mí àwòkọ́ wọn lákọrin ní mi ìtẹ̀nukọ́ èmi wá sọ pé èmi kọ́ Ọlọ́run tó lè dé tó lọ́gbọ́n ló sọrin kíkọ dìrọ̀rùn lọ́dọ̀ Zainabu àwòkọ́ mo fi ń bẹ lọ́hùn ìlà yìí ó má ṣe dín mi kù lọ́gbọ́n ohùn mi máa padà sótì kìrẹ́rẹ́ tó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi sábà tó dá mi ìlà yìí. Dande studio ó sanwó mi àwòkọ́ ẹwà honey sweetheart mi rush mi ó sanwó mi Àṣàbí gbogbo apáta la máa là la máa lu la máa lọ́jọ́ dùnú láyé. Àwùyé ni mo wá bá ṣọjọ́ ìbílẹ̀ ní Àṣàbí Adé kí má kàn síra mi Àṣàbí ẹ̀jẹ̀ ń káwọn wúlò àmọ́ òótọ́ kọ́kọ́ kíná. Aláàjì Kọ́ọ̀dì ọmọ ayára àlàó ọ̀làdì méjì ọmọ ayára ẹ bá ń tọ́jú bàbá mi Àyìndé Àmọ́dé ẹ tọ́jú nọ́mbà ní ẹ bá ń tọ́jú Kúrè àpàdà sábúrú onífilẹ́yìn ṣẹ́bùgbé kẹ́sàmì. Adíkọ̀ ọmọdé àmọ́gìyín ẹkú ìdílé ni ire ire la máa bá ara wa ṣe ká má tẹnu gbọ́ bí ọwọ́ àmì ẹ̀jẹ̀ ń ká fa oníkòrè ní kú fàyà kúrú mi. Ajimu baraku mi ọmọ Karamo mọ́gíẹ́ alẹ́kùn Karamo kẹ́sàmì. CEO for flat Alhaji Commander ẹ̀ṣẹ̀ wọ́n sanwó mi àwòkọ́ Alhaji Commander kẹ́ má ṣe tẹnu gbọ́ bí ọwọ́ àmì kẹ́ má ṣe tẹnu gbọ́ bí ọwọ́ àmì. Kẹ́ má ṣe tẹnu gbọ́ bí ọwọ́ bàbá Yétúndé. Bàbá Yétúndé Alhaji Commander mi command success command dúdú olórin àgbáyé Alhaji Commander ń sanwó mi Àṣàbí ń dúpẹ́ ọláwọ̀ ẹ̀kọ́ nìkan àwọ̀ ara wa líra wa olólùfẹ́ mi Àṣàbí. Òkè 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 láwọn máa wà Àyìndé òkè òkè ló máa wà bàbá Yétúndé òkè òkè ló máa wà bàbá Yétúndé òkè òkè ló máa wà bàbá Yétúndé. Nítorí àwíyé ọlọ́jọ́ ìbí àwíyé ọlọ́jọ́ ìbí àwíyé o happy birthday to you kún fayakún wọ́n sanwó àwíyé. Baba lalu barika hasham alekun Karamo kashami alekun isi jaba baba Zinat ọkọ Mọ́súrà tu mi hasham àpàdà sábúrú onífilẹ́yìn ṣẹ́bùgbé kashami lókè lókè lẹ́ẹ̀ máa lọ ẹni dání ẹ̀yìn nínú làmọ́ kashami. Àyìnkẹ́ Adé mi aláàfáà mi Àṣàbí ó sanwó Àyìndé àbáyọ ọmọlú mi bàbá mi àwíyé ọlọ́jọ́ ìbí ẹ̀jẹ̀ ń kọrin fún mọ́dúpẹ́ pé òkùnkùn ẹ ṣeun àwíyé kọ́lọ́njẹ́ pẹ̀láyé mi. Bí ọ̀kẹ́ olùmọ̀ ní Ẹ̀gbá kọ́lọ́njẹ́ pẹ̀láyé.
nílùú Ìlọrin kọ́lá ń jẹ́ ọpẹ́ láyé mi bí òkè sọ̀rọ̀ nílùú Ọ̀yọ́ ìyẹn nílùú bàbá mi kọ́lá ń jẹ́ ọpẹ́ láyé mi bí òkè mọ̀pọ̀ nílùú Ìbàdàn ìyẹn nílùú bàbá rẹ̀ kọ́lá ń jẹ́ ọpẹ́ láyé mi bí òkè Dànrè tìlú Oǹdó kọ́lá ń jẹ́ ọpẹ́ láyé mi bí òkè Yálárò nílùú Ìgbẹ́tì aládé kọ́láwọn jẹ́ ọ̀pọ̀ láyé mi bí òkè Àràfà tìlú Mẹ́kà Jabal Doro Jabal Nuru Jabal Nuru Jabal Rama gbogbo àdùn ọkọ rẹ kọ́láwọn jẹ́ ọjà sọ́pá. Àwíyé mọ́dún lọ́jọ́ rí ẹ̀ lẹ́sìn àyíkẹ́ ó sanwó àmọ́dé mọ́dúpẹ́dúpẹ́ àwíyé mọ́dún lọ́jọ́ rí ẹ̀ lẹ́sìn kò má ṣe ṣubú àmìnà kò rí ayé ẹ̀ lẹ́sìn ìgbádùn láàyè kò dàbí àdún kan fún sí ẹ̀bà ọmọ Kàrámọ̀ máa wọlé máa rọra ọmọ Kàrámọ̀ aláṣẹ for flat wọ́n sanwó mi Àṣàbí ọmọ Kàrámọ̀ ọ̀nà rírí ṣe ò ní dúró àmì ọ̀nà rírí ṣe ò ní dúró àmì. ọ̀nà rírí ṣe ò ní dúró àmì ọ̀nà rírí ṣe ò ní dúró àmì. ọmọ Kàrámọ̀ aláṣẹ ẹ̀fọ́ flat sanwó mi Àṣàbí dúpẹ́ ẹ̀jẹ̀ ní oníkọ́ lọ́wọ́ rìn ẹ̀ṣá mi bẹ́ẹ̀ ṣe náà ni ó máa pọ̀ sí ọmọ Kàrámọ̀ tó fọ́ kẹ́mi àṣírí yín kò ní tú bẹ́ẹ̀ ṣe náà ni ó máa pọ̀ sí ẹ̀yìn ọlọ́run. bẹ́ẹ̀ ló lákọ̀wé ẹjẹ́ ìyálẹ̀ àyà àfọ́ mi Alájà Mọ́súrátù mi. Ajá Mọ̀nsúrà mọ̀dà Sínátù láì mi mọ̀dà bíbá àyàkùn fàyàkùn mi ìbánújẹ́ nífilẹ̀ ẹ̀ṣẹ̀ bùgbé Ajá Mọ̀nsúrà gbogbo ọgbà ní máa wí wípé behind every successful man there must be a good woman bíi ti Mọ̀nsúrà. Alájà Mọ́súrátù mi wọ́n sanwó mi Àṣàbí ẹ̀kọ́ àdúró ti Àwíyé Ọlọ́run wá dúró ti Ajá Mọ̀nsúrà olólùfẹ́ mi dáadáa ni ọmọ ya mi ni Ajá Mọ̀nsúrà Mọ̀nsúrà wo bó ṣe ń sọ pàfẹ́ mi àwọn kó Ọlọ́run á sọ pàfẹ́ wá àfiwá mi náà bó ṣe ń sọ pàfẹ́ mi àwọn kó Ọlọ́run á sọ pàfẹ́ wá. Àpàdà sábúrú onífilẹ̀ iṣẹ́ gbogbo lọ́la níṣẹ́lá ẹkú ìfẹ́ Àwíyé àlékún Kàrámọ̀ kẹsà mi àlékún yìí sí ìjábà fún yín ọmọ Tọ́ṣọ̀ Àyìndé náwó kẹ́yìn má mi kàn rárá Ọlọ́run á máa bùkún yín. Ṣọ̀hún sanwó mi ẹ máa ṣeun. Ọlọ́run á máa bùkún yín. Ọmọ Bàbálá Amúnigún. Ọlọ́run á máa bùkún yín. Àlékún Kàrámọ̀ ẹ̀ṣọ́ mi o. Ọlọ́run á máa bùkún yín. Àlékún yín ti dábọ̀ ẹ̀ṣọ́ mi. Ọlọ́run á máa bùkún yín. Lójó ni wípé ọmọ àfa wa. Àfa wa ni
nítorí àfa mi ọmọ bàbá alámúnigun àlékún karamọ kẹsà mi àlékún ìsì ìjábà fún àfa àtúrọmọ àfa wa ni ọkọ ìyàwó tó bọ̀ lọ́nà máa ṣàmì gbogbo tó fẹ́ ní kọ́lọ́hún ó ṣe. November 7, November 8 gbogbo tó fẹ́ ní kọ́lọ́hún ó ṣe èyí tó fẹ́ o kó má pẹ́ kan ẹ́ o gbogbo tó fẹ́ ní kọ́lọ́hún ó ṣe. Ají kọ́mádà ẹ máa bọ̀ ọ̀padà sábúrú nídìílé ìṣòro ẹni gbé alifulani 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 ọ̀sán ọ̀pọ̀ ẹ̀ṣọ́ alifulani alẹ́kùn karamọ̀ ẹ̀ṣọ́ alifulani ó tún yá àwọ̀ kó arẹwà ni mo jẹ́. Àṣàbí. Gbogbo ayé ló fẹ́ da kọrin Mainanjada àwọn táwọn bá sọ̀rọ̀ nù àwọn táwọn bá sọ̀rọ̀ nù èèyàn bá fi wá sí rọ́bà náà kò síbi tá a bá mu ọba fi wá sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò síbi tá a bá mu amọ́dọ̀ àwíyá gbà tí mo wá lónìí ìfẹ́ ni mo fi wá. Àfáà náà sì máa tẹ̀ púpọ̀. Ọlọ́run má jẹ́ wọ́n á padà sí ibú. Àmín ya Allah. Message àwọn tí wọ́n bówó wòde wọ́n mara wọn. Àwòkọ́ àrẹwà ṣòǹgbọ́. Ọ̀yọ́ mo láwọn tí wọ́n bówó wòde wọ́n mara wọn. Olórin àgbáyé kọ́mọ̀ndà mi ò sí nínú wọn. Tọ́lọ́n tó mi kọ́mọ̀ndà mo máa lóore. Kì í ṣe pé mo lówó kọ́mọ̀ndà ayọ̀kan ni mo ní. Ṣùgbọ́n mo ti fi sẹ́ẹ̀mí mi kọ́mọ̀ndà pé gbogbo ibi. Tí wọ́n bá ti pè mí ó kọ́mọ̀ndà ni mo fẹ́ máa náwó. Má ṣe mí lẹ́ni tí ó wà láwùjọ tí ó máa ná gidi. Èwo ni ká náwó tán lóde ká délé ká máa ronú. Olórin àgbáyé kọ́mọ̀ndà mi ò ṣe bí mi ò ṣe tó. Bí mo ṣe tó ní kọ́mọ̀ndà mo yà ṣe bí mo ṣe mọ́. Àmọ́ ló jẹ́ ń pé bí wọ́n bá rò lọ́kàn rẹ̀ ò pé tó bá pàdé olórin àgbáyé. Mi ò ní náà lówó kọ́mọ̀ndà máa dìde lọ ni. Wo ọba tí ń sanwó mi ò kú o. Olórin àgbáyé jojoojúmọ́ kọ́mọ̀ndà làlátì mi dùn garan 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 garan. Ọmọ mi di lídà lóògbó máa sọ nínú ògo kọ́mọ̀ndà ni kò sì dọwọ́ rú. Mainanja o gbogbo ayé ló fẹ́ da kọrin. Ẹ dákun ẹ fún mi ní táìmù kí n lè pass message mi. Gbogbo ayé ìyàwó oko Àṣàbí aláṣàbí mi ìyàwó Sẹ́yìnàbù Àrẹwà àwòwá ni nínú olórin tí máa náwó lóde ni. Àmàrà wa bàbá ríra wa àmàrà wa bàbá ríra wa ẹni tí ò retí owó bó bá ti dé òde àmàrà wa bàbá ríra wa. Ọ̀yọ́ aláwọn tí ò retí owó bí wọ́n bá ti dóde Mainanja àmàrà wa bàbá ríra wa. Kó fàyè kúnnú àwọn tá ń retí owó bí wọ́n bá ti dóde wọ́n mara wọn wàá fi irú yọra wọn. Wo àwọn tá ń retí owó bá ti dóde ṣé wálì wọ́n mara wọn wàá fi irú yọra wọn. Ẹ jẹ́ àpàdà pé gbogbo ayé ló fẹ́ da kọrin. Àfọyọ́ wọn ò béèrè bóyá ọ̀nà wọn ni. Why? Kò sí wàhálà kájọ máa kọ. Ọ̀gbọ́n olórin àgbáyé kọ́mọ̀ndà kò sí wàhálà ẹ̀jẹ̀ àjọ máa kọ.
ó dájú àlà ni ó fòkó ọ̀lẹ hàn bó bá yá. bó tilẹ̀ wù kó ojú ogun lè tó olórí ogun ò lè bógun lọ. bó tilẹ̀ wù kọjú ayé dàrú tó iṣẹ́ ọlọ́run nínú ayé mi ò ní kófó. ìyàwó àfáwá kó ń fàyà ẹ̀kún nù òsì òye mi. orí àwọn ìyàwó kan rèé tó ṣe pé bẹ́ẹ̀ bá pàdé ọkọ wọn lóde ẹ̀dúró báyìí kọ̀mọ́ndà olórin àgbáyé. kó ń fàyà ẹ̀kún nù máa ń náwó lóde ìmọ̀ ń fẹ́ kó máa dùn gbogbo èèyàn nínú. bí mo ṣe jókòó ń bẹ̀ òun láì tí ì kọrin ó ti ná mi ní 10,000 naira. ó wá rí bẹ́ẹ̀ bá wá pàdé ìyàwó kó ń fàyà ẹ̀kún nù kò ní dàbí ìgbà ànúwọ́. ẹ gbọ́ bẹ́ẹ̀ bá pàdé ìyàwó kó ń fàyà ẹ̀kún nù kò ní dàbí àsọ̀nùwọ́. àmọ́ àwọn kan bẹ bí wọ́n bá wà náwó lóde wọ́n ṣe jura wọn lọ. ẹ lọ wo ìyàwó wọn wọ́n ti dàbí àsọ̀nùwọ́ o. táwa lọ́lọ́ ń bẹ lẹ́yìn ẹ̀ wọ́n bá rí àwo mi kọ̀mándó kọ̀mándúnà kọ̀mándúdú olórin àgbáyé ìràwọ̀ àgbáyé ògo àgbáyé àlì àdẹ́bí àlìmọ̀ríkásì àlùsùnmọ̀rí ọmọ àwọn ẹni ọlọ́run bọ́ bá pàdé ìyàwó mi wà á mọ̀ pé mo ra ayé wa. bí mo ṣe ń tọ́jú ẹbí ni mò ń tọ́jú ara bẹ́ẹ̀ mò ń tọ́jú aya mi ká má bàa ṣépè fún mi látara ìyàwó mi. wọ́n ń ṣépè fáwọn kan lára ìyàwó wọn ni pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bí eléyìí búlóde náà bí gbàgbọ́ yìí lọ́lọ́run gbé ta fún. ìyàwó yín ṣe wá dàbí gbà nù wọ́n báyìí sọ́ọ̀rì ọlọ́run ló ba yé àwọn ṣéwù jẹ́ débẹ̀. orí my naija o ẹ máa bá ń wí pé torí mẹ́sẹ̀jì náà ni mo bá wá bẹ́ẹ̀ bá ti ń náwó ẹ máa disturb mi àlìfàlà kí mo dúpẹ́. mo kọ́ ga wa láńdẹ́sì dáńdẹ́sì bó o bá fẹ́ rí ìkọ́dù tó o fẹ́ ṣorin jáde láńdẹ́sì ni o lọ rí dáńdẹ́sì ìbànújẹ́ ò ní kàn ọ́ lọ́la àmì. mọ̀ wípé ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. àwíyé amọ̀dà àwíyé amọ̀dà congratulation ó ti lékún lọ́dún onífèyí ṣàṣe mọ́. ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. àwíyé amọ̀dà congratulation ó ti lékún lọ́dún onífèyí ṣàṣe mọ́. ajá Aisha ẹ kú àpọ́nlé ní olórin àgbáyé. my naija ṣe ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. àwíyé amọ̀dà àti lẹ́kùn lónìí o congratulation onífèyí ṣàṣe mọ́. ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. àwíyé amọ̀dà ọ̀yọ́ kọ́dà ti wà nínú odò máa jó. òkè olórin àgbáyé ahlan wa sahlan. ojúlọ́wọ́ wà olórin àgbáyé o ahlan wa sahlan. ìràwọ̀ àgbáyé ìràwọ̀ àgbáyé o káàbọ̀ sótúndé. mo dé pẹ̀lú ọgbọ́n pẹ̀lú orin tó jọjú. mo dúró dédé kọ́mọ̀ndà lẹ́nu iṣẹ́ mi. irinṣẹ́ ń bẹ nílẹ̀ kí n tó gbé gba orin. ẹni tí ó bá ń fi gbàgbága á ṣàìsùn. àlẹ́ ni tí ó bá mi fi gbàgbága yóò ṣàìsùn. a sì tún jẹ́ ní tó tún gbàṣẹ́ òru. kò ní sọ̀sán ṣeré yóò tún gbàṣẹ́ òru. bóra ti déwájú wàláhì kò í sí àìsàn ni ìgbìyànjú náfìlà ni
ìtẹríba ni ló gbé mi déwájú. lọ́jọ́ òní nítorí àwíyé lọ́jọ́ òní nítorí àmàdà lọ́jọ́ òní nítorí ògo àgbáyé lọ́jọ́ òní nítorí àmàdà ọkọ̀ yìí kan sọ́lá ọmọ ṣẹ́yìnkù sùláìmánà kò fàyẹ̀ kúnnù òsì òye ní ọkọ̀ àjàlá tí bá àwíyé àmàdà ló gbé mi wá òde tẹ́ ẹ bá ti rí mi kọ̀mándà olórin àgbáyé àyànjú ọkọ̀ o wọ́n pè mí ní èmi ò kí ló dé àbùkù. ọjọ́ ìbí ṣe kókó ọjọ́ ìbí ṣe pàtàkì. àlàkù ìbí ṣe kókó ẹ má ti ọjọ́ ìbí kámẹ́rà ṣe pàtàkì. owó tútù owó tútù ẹ̀rí kaba ọ̀yọ́ àwọn kan kárọ̀tì ọlọ́run ọba tẹ táìsì. wo àwọn kan kárọ̀tì ọlọ́run ọba tẹ táìsì. nínú ayé kọ̀mẹ́ndà olórin àgbáyé àlẹ́ àtúrí owó tútù ọ̀yọ́ sọ pé anagun mú lọ fáwọn àfa anagun mú lọ fáwọn àfa wa. anagun mú lọ yìí fẹ́yìn àfa anagun mú lọ fẹ́yìn àfa. bí mo ṣe dìde ara àwọn àfa ni o kí n tó dìde ara àwọn àfa ni o mi ò lówó ara àwọn àfa ni o mi ò jẹ́ bá wọn kó yan àfa kéré o mẹ́ta tí mo kọ́ lọ àfa ló fún mi o Ṣehu Sulaimana oníkìjìpá o àlìyàmọ́ ní ọkọ̀ ajára mọ́tà 2011 wọ́n fún mi ní mọ́tà ní 2012 mọ́tò tí mo kọ́ lò CR50 oníkìjìpá mọ̀ mi o àwọn ni wọ́n fún mi pé kí n máa bí ṣẹ̀ṣẹ̀ rìn àwọn olè gbé mọ́tò àwọn abínú ẹni wọ́n gbé mọ́tò yẹn o 2013 ọlọ́run ṣàdá padà ó sọ ọ́dà bullet olórin àgbáyé o ilẹ̀ tí wọ́n ná mi 4 plot àfáàní o ló ná mi nílẹ̀ olórin àgbáyé o Tasmac motor ó fún mi Sienna olórin àgbáyé bàbá yẹn tó dé o wo múra tó fún mi àfáàní o Alhaji Amadu Akute Oyinlọlá Ìṣọ̀lá mà ní o ó fún mi ní wúmọ́ra ẹ wo àáfàá ni o èmi ò jẹ́ báwọn kóyàn àáfàá kéré àwíyé o yé anagunmọ̀lá fáwọn àáfàá wa. ẹ wo ẹni tí o máa jọjọ kókó ń bí àwíyé àwíyé wo mo ṣe gbogbo àgbáyé àwọn àfáà mi o àbí bẹ́ẹ̀ kọ́ ni àní mo ṣe gbogbo àgbáyé àwọn àfáà mi o wọ́n mí sí ọ lára àwọn àfáà mi o àwíyé mo ṣe ìràwọ̀ àgbáyé àwọn àfáà mi o wọ́n mí sí ọ lára àwọn àfáà mi o ìtẹríba tó ní ló fi yé ìtẹríba tó ní ló fi kó gbogbo ayé lẹ́rú àwíyé o bàbá ti rá wọn àwọn àfáà wa o lámọ̀ pọ́n wọn lé Ṣéhù Ádámọ̀ wàláì àfáà mi o èmi gbà fún iye mi ò sínú alásọ̀bìyà babalágége Ṣéhù Ádámọ̀ àwíyé o èmi gbà fún mi ò dọwọ́ rú babalágbàjì Ṣéhù Yúsúfù èmi gbà fún wọn mi ò dọwọ́ rú mi ò sínú alásọ̀bìyà amúnigun o ṣe ẹ wo Ṣẹ́yìnwó Kàmálì Alíàdàbí o Bàrúkú owó mi dà Ṣẹ́yìnwó Kàmálì Alíàdàbí o wàlọ́ọ̀yì àwíyé nìkan mo fẹ́ kó dúró bí Ṣẹ́yìnwó Kàmálì àfáà wa ni o àgbépamọ́ mi ò dọwọ́ rú mi ò sí ní alásọ̀bíà ẹ̀yin àfáà wa tẹ̀ ń bínú ẹ má bínú torí Ọlọ́run kí ló kọ wọn. ọmọ Karama CEO Bofland àti sọ lórí irọ́
àṣìṣọ lórí irọ́ CEO Bobland. Torí mi lẹni tán ti rò pé kò lè jẹun rere. Sọ̀skídò má bọ̀ wá. Èmi lẹni tán ti rò pé kò lè jẹun rere. Ájí ṣúgà má bọ̀ wá. Láàrin ọ̀rẹ́ ṣe náà má fi mí ṣe yẹ̀yẹ́ o. Wọ́n sọ pé aláwìyé ó kéré sí nọ́mbà wa. Èmi náà ni mo wá dẹni tí Ájí Àṣàkí kọ̀mándà tí wọ́n wá ń fẹ́ yányán. Ọlọ́run má jẹ́ ń jọra mi lójú. Wọ́n láláwìyé ó kéré sí nọ́mbà wa. Torí nígbà yẹn wọ́n ṣàwọn ẹni máa ń ṣe. Mi ò lè jáde àwìyé bá sọ̀kan ò bẹ́ẹ̀. Oúnjẹ àárọ̀ kò ní bá tọ̀tọ̀. Ṣùgbọ́n nísìnyí aṣọ tó wà láfi sára. Bàbá kọ̀mándà olóríire ni wọ́n tá máa ń fẹ́ kó bó dìde. Sọ̀skídò ọmọ yín láti Ìbàdàn. Wọ́n fẹ́ kó dún nínú ọlá yín. mo ṣe bá mojú bá ẹjọ́ kì í bọ́ mi jẹ́. bàbá mi ti jẹ́ àwíyé congratulation kẹsàn-án-bọ̀dún. bàbá mi ti jẹ́ àwíyé congratulation kẹsàn-án-bọ̀dún. happy birthday àwíyé àgbà bàbá wa. happy birthday àwíyé àgbà bàbá wa. bó ṣe kó omi ni mò ń rí ẹ má kú ògbọ́n lọ́run jìnnà tó gbọ́. happy birthday àwíyé àgbà bàbá wa. happy birthday àwíyé àgbà bàbá wa. ó sàmọ bí mo ṣe ń sọ̀rọ̀ mi ò lóye ó yẹ wọn tó lóye. ojú nínú olórin lèmi wà kó kọ́sẹ́ mọ́sẹ́ abáàlì ìbọ̀lá sí i lára ó bọ́lá sí mi lára. kí ló ń pè wọ́n. mo bọ́ ẹ bá kí kọ́mọ̀dà mi. kọ́mọ̀ tẹ bá wá gbé owó tó pọ̀ wọn máa ní bàbá mi ń gbọ́ pé àwọn tó máa wí pé kíra sí ibẹ̀ gan wọn ló gbọ́ pé dání ẹ má bójú di èkì dá mi. Kíló orin tí mo fẹ́ wà bá mi sọ wípé ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ gàgàrà. ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ gàgàrà. ó tóbi lọ́ba ọ̀rọ̀ rẹ̀ dàbí kan. Kọ̀mándà ọmọ ọlọ́wọ́ náà rè o. Ẹ̀rọ ọmọ ọlọ́mọ láàrin èrò. Òròmọdìyẹ láàrin àṣà. Orílẹ̀-èdè ọmọ wọn dẹ̀ bá mi pàtẹ́wọ́ fún Àyìndé. Ọ̀gẹ́rì fìlù sọ máa dájọ́ náà kú. báyìí náà ní kí ló dé. àwùyá báyìí náà ní àwùyé tó bá ń pèdè wà máa lọ́mọ orí ń pèdè o. tó bá ń pèdè wà máa lọ́mọ orí. Ó yá sọ pé Àkànní Adéwálé. tí yóò gbọ́ Àkànní Adéwálé. tí yóò bọ́lá sí i lọ́nà ó bọ́lá sí mi lọ́nà. ó yẹ sọ pé àwa yàtọ̀ sáwọn olórin bọ́kọ̀bọ́kọ̀. àwa yàtọ̀ sáwọn olórin bọ́kọ̀bọ́kọ̀. bọ́kọ̀bọ́kọ̀ àbọ̀kọ̀ séyẹn náà pè lórí o. àwa yàtọ̀ sáwọn olórin tọ́pọ̀lọpọ̀. àṣìṣọ lójú ó sọ pé kọ́ ọ máa ń dà yàtọ̀. àwa yàtọ̀ sáwọn. Bóyá Àyìndé yẹn máa re tán sọ wípé ó kọ̀ ọ́ pẹ̀lú wọ́n lé wọn bá ọ́ bá ti o òkè ẹyẹ fọ̀hún. Àyìndé yẹn máa re tán sọ wípé ó kọ̀ ọ́. Ájí ṣúgà. àwùyé yé ẹni bá rò kúrò ẹ ló máa kú. àwùyé o ẹni bá rò kúrò ẹ ló máa kú. lọ́la ta pátì yàdà alágbàrodo. ó yẹ sọ pé Ájí ṣúgà iṣẹ́ yá o iṣẹ́ yá. ẹ̀yin tẹ́ mú lóko kí ló ṣẹlẹ̀ jẹ́ kí wọ́n. àfáàlì mo gẹ́gẹ́ bí ẹ mo gẹ́gẹ́ bí ẹ. mo bọ̀ ẹdúró náà mo bọ̀ bàbá ẹdúró náà.
ẹ bá mi kí kọ́ra mọ́ èèyàn tó lọ jí wọn kọ́rẹ́ o. ẹ̀yin tàmú lóko táyé bá ń jáyé tóyàn bá ń jóyàn gbogbo yẹn yóò sì máa bẹ̀. táyé bá ń jáyé tóyàn bá ń jóyàn gbogbo yẹn yóò sì máa bẹ̀. táyé bá ń jáyé tó máa gbogbo bẹ̀. bàbá aliwu ń bẹ̀ sí ìhónà ń bẹ̀ ọmọ àbúyìdán ẹni kú. táyé bá ń jáyé tóyàn bá ń jóyàn gbogbo yẹn yóò sì máa bẹ̀. babaláwo àmúdá ogun ti dé. ìbáwá náà èyí yó. Ọpẹ́yẹmí Àlàdé o ọmọ Àwíyé o. Ọpẹ́yẹmí Àlàdé o ọmọ Àwíyé. Àwíyé gbà o ọmọ Kàríyí o. Ó yá sọ pé Ọpẹ́yẹmí mọ̀rẹ́ o Àlàdé àmọ́dá o. Sórí ó ti yé bàbá mi kọ̀mọ́dà ló wà níbí. Ọpẹ́yẹmí Àwíyé Àlàdé àmọ́dá o. Olórí Àwíyé náà rè o láti fámọ̀rẹ́ àárín ọ̀dà mọ̀rẹ́ láti fámọ̀rẹ́ àyà Àwíyé àmọ́dá o. Ó yá là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 . Allahumma salli ala Muhammad wa sayyidi saadati nabiyyi Muhammad. Allahumma salli ala Muhammad wa sayyidi saadati nabiyyi Muhammad. Láti fàárí kẹ́ ayálé lọ́dẹ̀ ọkọ láti fàárí kẹ́ ayálé lọ́dẹ̀ ọkọ. Kíkú má pa ẹ́ sàmì kájọ pẹ́ fúnra wa. Allahumma salli ala Muhammad wa sayyidi saadati nabiyyi Muhammad. Ó yá ìyá lórí ají kọ̀mándà. Ó yá èmi mú láyà mi. Ají kọ̀mándà èmi mú láyà mi. Ẹ má má gbà mọ́ mi lọ́wọ́. Ẹ má má gbà mọ́ mi lọ́wọ́. Àtàláti ké àtòní tí ó ìgbìyànjú wọn sọ́wọ́ náà ṣe. Ìyàwó sùn lọ sí rí o. Látìfọ́ Àríọ̀lá o. Ìyàwó àmọ́dàrẹ́ o. Ìyàwó dùn lọ sí rí o. Ìyàwó dùn lọ sí rí tàbá láyà nílé. Tọ́ba dẹ́yìn mọ́tòdò Kásímì Dákájẹ́. Mo ti kúrò lẹ́gbẹ́ ẹ̀kọ́ òsì. Àwíyé gbà ó sọ pé wàá sọ pé wọ́n tọkùnrin o. Olórí àgbáyé màá sọ pé mo tọkùnrin o. Wàá sọ pé o tọkùnrin tá a bá jí ní pẹpẹ tá a bá dání mọ́tòkò Kásímì Dákájẹ́. Kò sẹ́yìn máa iṣẹ́ bẹ̀rẹ̀ o tún ti rí ilẹ̀ bá mọ́ lẹ́yìn oṣù bíi TSC ọmọ ti wáyé. Ó yá orí tó ká bèbí mi olójú àrédè o. Aya Aláìndé mi ọmọ karama o. Abíọ́lá màrè o ìyàwó sí i o. Àníkẹ́yàdé mi àbórí tó ká bèbí mi o. Ó yá báyìí là ń ṣe 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 orí tó ká bèbí nínú ilé wa. Báyìí là ń ṣe báyìí là ń ṣe báyìí là ń ṣe báyìí là ń ṣe orí tó ká bèbí nínú ilé wa. Ó yá fìdí máa lẹ́kọ̀ọ́ jẹun ọkọ orí tó ká. Ají kọ̀mándà àwọn ni máa gbéṣẹ́ yẹn fún. Fìdí máa lẹ́kọ̀ọ́ jẹun ọkọ. Fìdí máa lẹ́kọ̀ọ́ jẹun ọkọ. Àwùjọ ó máa kọrin Ají kọ̀mándà ló ń bẹ ń bí olóríire ni wọ́n. Ọ̀gá wa Ají kọ̀mándà ọ̀gá wa olórin àgbáyé ìràwọ̀ àgbáyé Diamond olórin àgbáyé ìwà nílọrin ọ̀gá wa Saoty. Allah ọlọ́run ló yẹ ọ́ kọ̀mándà. Allah kọ̀mándà mi sani ògo àgbáyé. Ó ti dókè sẹ́ni kò má ṣe jábọ́. Ọlọ́run ló yẹ Ají kọ̀mándà. Allah ọmọ tí a wà nábì sẹ́ òkúnlé máa lẹ́kẹ̀mí o. Kọ̀mándà náà sẹ́ o. Ẹ
bá ń pariwo kọ́mándà náà ṣe o ogun àgbáyé ní gbogbo Ìlọrin ọlọ́run ló bọ̀ ẹlẹ́bùn. ó yá torí ọlọ́run aláwìyé àmọ́dá aláti ṣe o aláwìyé àmọ́dá ọba aláwìyé aláwìyé àmọ́dá aláti ṣe àwòyé àgbà aláti ṣe ó yá ó ti ṣe é ṣe o fọmọ àwìyé àmọ́dá láti ṣe àwòyé àgbà o ó ti ṣe é ṣe o fọmọ àwìyé àmọ́dá láti ṣe àwòyé àgbà. àkìbárù ẹgbẹ́ lọ tóbi lára kọ̀mọ́dà. Àjàlá tí bá súnmọ́ bí ẹ bá ń gbé ayáre màmá ní ayáre màmá ní. wo lónìí ìdíje tí wọ́n máa ń wí kéé wá bì kankan níbi òde tàbá ti jọ pàdé náà ni táráyé wèrè tí ó kó gbogbo wa jọ fẹnu wá ṣe ìdíje lọ́lọ́ yìí bá máa wí bó bá déré ìdíje títọ̀ òun bá máa sọ bó bá déré ìdíje kò sí làdáni mọ́ lágboolé orin gbogbo wọn ni màmú àwíyá àgbà sóńgbọ́ wo ìdíje lélẹ́yìí àti wọn tó ti kọrin kí n tó kọrin àti wọn tó tún ń kọrin lọ́wọ́ ìdíje lèyí àwọn ọlọ́gbọ́n ni ó máa tù ó ẹni gbégbá orókè nínú ẹ sọ pé ayáre màmá ní ayáre màmá ní ayáre màmá ní o ayáre màmá ní ẹ bá mi kí láti fàyà àmàdà ayáre màmá ní 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 ẹ bá mi kí láti fàyà àmàdà ayáre màmá ní ayáre lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ tí àwọ̀ rẹ̀ bá ti wá mú ọkọ̀bìnrin ló máa fẹ́ tó ṣe pé náírà lòun wò ó sì lè dábẹ́gùn ní wọ́n wò ó àwọn oníṣàbí wọ́n lè sọ pé ìbára yín mu ó yá àwíyé àgbà pẹ̀lú Làtífà àwọn méjèèjì gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àwíyé àgbà pẹ̀lú Làtífà àwọn méjèèjì gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ yé àwíyé àgbà ẹ wo òkè ẹ wo àwíyé àgbà ẹ wo bó ṣe ga tó kò ga jù ìyàwó lọ ajá Làtífà ó yẹ wo Làtífà oyin kan sọlá kò ga jù Àmàdà lọ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ wo àwíyé yìí kò ló ń jẹ́nu o kò sì fọ́rọ̀ bọ̀ tó ga jù ú lọ lẹ́pà làwíyé Àmàdà ti wá lẹ́pà tábà wá lẹ́pà ògidìnà lẹ́pà lẹ́pà làwíyé Àmàdà ti wá ẹ wo ó yà fẹ́ yàwó tó ń ṣe rẹ́gí ẹ sọ pé àwíyé àgbà pẹ̀lú Làtífà àwọn méjèèjì gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ó yà sọ pé ẹ fara yín mọ́ra ẹ fara yín mọ́ra lọ́nkà rẹ̀ súnà òtakò àti so igi wọ́n ti máa ń lé wa wọ́n ti máa ń lé wa wọ́n ti mọ̀ ń lé yín kí ló tún kù kẹ́ ẹ̀ mọ́ kó lábò yé ẹ fara yín mọ́ra ẹ fara yín mọ́ra ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó ẹ fara yín mọ́ra Làtífà o Làtífà èmi gẹ́ni Làtífà nínú ayé mi tó sọ pé gbogbo Làtífà tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni wọ́n fóònù mi dà orí sẹ́sẹ́ ni ta ni mo gbé fóònù fún Làtífà o nítorí dá mi lójú Àmàdà ni mo wí wàláhì ẹ bá ara yín mu kò dìgbà tí ń bá wo sẹ́ kò dìgbà tí ń bá wo sẹ́ àwíyé Àmàdà ti wá torí pé sọ pé gbogbo Làtífà tí mo mọ̀ ọmọ olówó ni wọ́n Làtífà dà gbogbo Làtífà tí mo mọ̀ ọmọ olówó bó ṣe ń jóyin kan sọ́lá mo tún lóyin kan sọ́lá gbogbo yín kan sọ́lá tí mo mọ̀ gbogbo yín kan sọ́lá tí mo mọ̀ ọmọ olówó ni wọ́n o àbùkù wọn kò sí lọ́wọ́ ẹni kankan àbùkù wọn kò mọ̀ sí lọ́wọ́ ẹni kankan o gbogbo yín kan sọ́lá tí mo mọ̀ ọmọ oyè sọ pé oyin o oyin o oyin o oyin o oyin kan sọ́lá ayáre mi oyin kan sọ́lá ajá Làtífà oyin kan sọ́lá ajá Làtífà Làtífà tù
oyin kan sọlá ayáyé lọ́dẹ̀dẹ̀ ọkọ bá bínú ó mọ̀ tí yóò fi tọkọ nínú bọ́kọ olówó kò ní tàṣírí ọkọ oyin kan sọlá o ẹ pariwo ẹ kí n gbọ́ ẹ pariwo ẹ kí n gbọ́ ẹ pariwo ẹ kí n gbọ́ oyin kan sọlá o ìfẹ́ fẹ́ pa mí ìfẹ́ fẹ́ pa mí ìfẹ́ ti fẹ́ pa mí yéé àgọ́ lọ fún ó. àwíyé gbórin náà dé orin àwíyé gbórin náà dé orin orin lórí àwíyé àgbà orin orin lórí àwíyé àgbà orin. láti bá wọ́n máa ń ṣe bá ìjó ìjó láti bá ó ń fi ìjó appreciate ìjó ìjó ni ìjó Saoty àgbà ìjó ìjó ni ìjó Saoty àgbà oya olówó làwọn ọ̀rẹ́ mi olówó làwọn ọ̀rẹ́ mi olówó làwọn ọ̀rẹ́ mi oníkéwú aláṣírí oníkéwú aláṣírí oníkéwú ọlọ́gbẹ̀rú oníkéwú ọlọ́run má sọ mi sòtútù má gbàṣọ iyì ẹ lára mi ènìyàn láṣọ tí mo fi ń bòrà èèyàn gidi ọlọ́run má sọ mi sòtútù má gbàṣọ iyì ẹ lára mi ènìyàn láṣọ tí mo fi ń bòrà èèyàn gidi ẹ káàbọ̀ sílé agbára bá ṣẹ́gun ajíkọ̀mọ́ndà ó yá ẹ káàbọ̀ sílé agbára gàmbá rí o wọ́n ní mo lẹ́rù kú mo ní dìsáìbù tẹ́ bá ti rí mẹ́yé máa sọ tẹ̀kọ́ wá ká wọ́n ní kó kárí sójà sókè kó ga pa ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá wọ́n ọjọ́ sì kiri àwa ò ti pẹ́ nínú rere fún. àwíyé gbà ọjọ́ sì kiri àwa ò ti pẹ́ nínú rere fún. ọjọ́ tí ẹ̀ta ti ń pamọ́ ìrìn àjò wa lónìí dání. ó yá láti bá o oyin kan sọ́lá mi ò láti bá tù bébí o. àyàwíyé àmọ́dá àyàwíyé àmọ́dá oyin kan sọ. ó yá ẹ̀rín òjọ́ kan ó nà ẹ̀rín òjọ́ kan ó nà oyin kan sọ́lá láti bá mi bébí àyàwíyé àmọ́dá o. ó yá sọ pé o bí n bá rí ẹ láyà mi ò lè pè ẹ láyà torí àwíyé ti fẹ́ ẹ láyà o láti bá oyin kan sọ́lá o tí bá rí ẹ lá ẹrú bá wíyé bàbá mi kọ̀mándà olórin àgbáyé ṣéwú kọ̀mándà olórin àgbáyé ọgọ́gà wàláì kò sọ̀rọ̀ ọ̀rọ̀ mbẹ́ ó yà sọ pé kọ̀mándó lélẹ́yìí kọ̀mándó lélẹ́yìí kọ̀mándà lélẹ́yìí. olórin àgbáyé olórin àgbáyé olórin àgbáyé ìràwọ̀ àgbáyé ìràwọ̀ àgbáyé ajíkọ̀mándà ajíkọ̀mándà ọmọ wọn nàbàrí ọkọ̀ ayétúndé ọmọ oya fìlì yàrá àlùbáràkà fìlì yàrá àlùbáràkà nínú gbìyànjú làkàn lọ́hùn mọ́tò fìlì yàrá àlùbáràkà nínú gbìyànjú làkàn lọ́hùn. alájà mi san omi o àwòkó náà rè ó yá sotimẹyẹ tó ń rojọ́ o sotimẹyẹ tó ń rojọ́ o àwòkó rí ó yá oore ni ìbẹ̀lẹ̀ wà dé yìí náà oore ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ta kó sáré bẹ́yìn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni. àwọn dàwíyé ànígbò wá ti lé ẹ̀ nígbà kan ò ní bèrè sísá o. abẹ́rí. má ti dé bẹ́ẹ̀ wèrè ta ló kọ́ wí bẹ́ẹ̀. ẹ rí ẹ sọ wípé sí máa wà sáńkà sí máa wà sáńkà. Sima wa sanka, Sima wa sanka. Awoko, wama wa sanka, Iba se ni o. Oyo, ìtò bá ṣe fún mi, ó ṣe fún ẹ. Àwíyé, ó
ti ṣe fún mi ló jẹ́ ń ṣe fún ẹ. lọ́jọ́ tí mò ń sọ́jọ́ bí ó kọrin fún mi. àwíyé lọ́jọ́ tí mo sọ́jọ́ bí ó kọrin fún mi. èmi náà ló jẹ́ fásábàbí mo fi kọrin fún ẹ. ló jẹ́ káládì kọ̀mọ́dà ló jẹ́ kọrin torí sí máa wà sáńkà. torí oríire kì í ṣọ̀fẹ́. ọ̀fẹ́ lórí ibú. oríire kì í ṣọ̀fẹ́. ọ̀fẹ́ lórí ibú. bó fẹ́ ṣoríire wà á ṣiṣẹ́ ni. ọ̀fẹ́ lórí ibú. tó bá fẹ́ sórí ibú wà á ṣiṣẹ́ ni. ọ̀fẹ́ lórí ibú. ẹyẹ wo lè tó fẹ́ lọ kọ́lé. ọ̀fẹ́ lórí ibú. àwíyé sọ pé lọ́wọ́lọ́wọ́ 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 lọ́wọ́ 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 yóò. iṣẹ́ ti yàtọ̀. iṣẹ́ ti yàtọ̀ èmi ò lòdì kóde mọ́ o. iṣẹ́ ti yàtọ̀. mo ń sóde lọ ní lọ́wọ́ tàwa yìí. iṣẹ́ ti yàtọ̀. àwíyé tóbi lọ́wọ́ mi ni o. iṣẹ́ ti yàtọ̀. èmi ò lòdì kóde mọ́ o. iṣẹ́ ti yàtọ̀. ta ló ní mòlúdì àgbákò. iṣẹ́ ti yàtọ̀. dandan kọ́ ni mòlúdì. iṣẹ́ ti yàtọ̀. ẹ wá ń ṣe mòlúdì. iṣẹ́ ti yàtọ̀. ẹ sì wá polórin méje. iṣẹ́ ti yàtọ̀. olórin kọ̀ọ̀kan pa 1000. iṣẹ́ ti yàtọ̀. adélé àwọn mọ́sán-pà ló ń jẹjẹ. iṣẹ́ ti yàtọ̀. èè sọlọ́run ló wá rán ọ níṣẹ́. iṣẹ́ ti yàtọ̀. sọ pé èmi ò lòdì kóde mọ́ o. iṣẹ́ ti yàtọ̀. èmi ò lòdì kóde mọ́. iṣẹ́ ti yàtọ̀. ẹ sọ pé ó ń bú mi o ó mà ó ń bú mi o. ṣé àwọn yóò àmì ó ń bú mi o ó mà ń bú mi o. lẹ́yìn ìgbà tó jata tó jẹ́ko ó ń bú mi. lẹ́yìn ìgbà tó jata tó jẹ́ko ó ń bú mi. èmi ò ní kíní kan mo fà wọ́n lọ́lọ́run torí pé oríire kì í sọ ọ̀fẹ́ ọ̀fẹ́ lórí ibú. ọlọ́run gbàdúrà ọba ọlọ́run gbàdúrà mi. ọba ọlọ́run gbàdúrà. Bàbá làwọn gbàdúrà mi. ọlọ́run gbàdúrà. Bàbá làwọn gbàdúrà mi. báni ṣáàjì kọ̀mọ́dà. Bàbá làwọn gbàdúrà mi. báni ṣọ lọ́wọ́ ayé. Bàbá làwọn gbàdúrà mi. má jẹ́ kó ṣe kàgbákò. Bàbá làwọn gbàdúrà mi. má jẹ́ kí wọ́n kàgbákò. Bàbá làwọn gbàdúrà mi. kó má ṣe rábàdà sí aburú. Bàbá làwọn gbàdúrà mi. kọ̀mọ́dà ẹ ò ní wálẹ̀. Bàbá làwọn gbàdúrà mi. kọ̀mọ́dà ẹ ò ní ṣubú. Bàbá làwọn gbàdúrà mi. àwíyé àti sèpàṣẹ àwọn kọ́mọ́dà bàbá Yétúndé Ayọ̀. kó ń fọyẹ̀ kúnnù àti ìwí òsì òyẹmí àfáàwá nìyẹn àti àdàgàdà òsì òyẹmí làfáàwá ó yẹ sọ pé bẹ́ẹ̀ bá ti rí wa kó ń fàyẹ̀ kúnnù lẹ́rí bẹ́ẹ̀ bá ti rí wa àwa lọ kò sí òyẹmí bẹ́ẹ̀ bá ti rí wa kó ń fàyẹ̀ kúnnù lẹ́rí bẹ́ẹ̀ bá ti rí wa àwo lọ sí ẹ wò kó fàyẹ̀ kúnnù ìjọ olóríire ìjọ tó gbajúmọ̀ máa rí fani ìjọ wa àyàtọ̀ sí nàkírà àwọn tó ń wá followers kì í ṣe blogger o ọlọ́run ló rán wá ẹni ọlọ́run rán ni àṣewùsù láìmánà òsì òyẹmí àfàwà alíyádàbí òsì òyẹmí àfàwà alíyádàbí kọ́lọ́run túnbọ̀ mọ̀ ságbára àfàdọ̀tún bẹ́ẹ̀ bá ti rí wa àwa nìjọ lóríire. Bàbá ti rí wa. Allah, 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 àwòkọ Allah, Allah, Allah. àwòkọ́ ànábì ló ń sọ̀rọ̀ ọmọ àjẹnúrú dẹni gbàdégẹṣẹ kó má lè torí oníṣẹ́ ńlá bàbá Fatima tàbí ẹni ọgbàdébù àwọn èèyàn àmọ́dá o àmọ́dá aládé àwọn èèyàn àgbà ló pè mí wá síbí. àwòkọ́ ànábì Káúsárà ọmọgbàdé o kò sásìkò nílẹ̀ ní ẹ̀dí àṣetúngbà wípé ìbẹ̀yìn àgbààgbà tó ń bẹ nílẹ̀ yìí o ìbẹ̀yìn àgbààgbà obìnrin yọyọ ìbẹ̀yìn àgbààgbà ìbẹ̀yìn àgbààgbà
kọ́mọ̀dà lóní kọ́mọ̀dà lólórin yẹn àbíkẹ́. ìfẹ̀yìn àgbààgbà tó ń bẹ nílẹ̀ yìí o ìfẹ̀yìn àgbààgbà àgbààgbà fìrí yẹn ìfẹ̀yìn àgbààgbà. àmọ́dà ó ní wípé bye bye to yẹyẹ afas. ìtẹ̀síwájú náà fi ṣàtúntún mọ́ bí. bye bye to yẹyẹ afas. ó ní wípé bye bye to yẹyẹ artist. bye bye to yẹyẹ artist. ó ní wípé àwọn pàánù bíi bẹ́ẹ̀ dẹ̀ mú àwìgẹ́ bẹ́ẹ̀ dẹ̀ mú. Kwano bi bebe dem ye. Kwano bi bebe dem avika. Kwano bi bebe dem awogo. Kwano bi bebe dem avika. Oni wípé àwọn tèmi Kausara nù sọ pé orin tí bá kọ́kọ́ délé já. Báwọn sọ máa ń wọ́n sọ wo mi o orin tí ọmọ àjìnnú ròdì ní gbàdúgbàmí. Àbíkẹ́ adé yé àbíkẹ́ adé o. ó ní wípé ó yẹ tẹ̀lé mi ká lọ o ságége. Àmọ́dá èní lọ́jọ́ ìbí wa ọjọ́ ìbí mi ni ọjọ́ ìbí tiẹ̀ ni àbíkẹ́. ọmọ àti inú ròdì ní gbàdúgbàsí 99. Àmọ́dá ó ti yá wípé ó fẹ́ jíjó ọgbẹ́ jíjó ọgbẹ́ jíjó ọgbẹ́ ọmọ ọlọ́gbẹ́ ṣọgbẹ́ ọmọ ọlọ́gbẹ́ ṣọgbẹ́ ó fẹ́ jíjó ọgbẹ́ jíjó ọgbẹ́ jíjó ọgbẹ́ ọmọ ọlọ́gbẹ́ ṣọgbẹ́. Àmọ́dá bí kẹ́hìnrẹ́ o kọ́mádà ni wọ́n sanwó mi àbíkẹ́. Àmọ́dá bí kẹ́hìnrẹ́ o bí kẹ́hìnrẹ́. Àmọ́dá yẹn a máa ń jà gidi gan ni àbíkẹ́. Kò ní gbà èmi náà ó ní gbà àbíkẹ́ o. Big body big engine rẹ o. Àmọ́dá big engine rẹ o big engine. Ó ní pé ọmọ ìyá mi gbé bọ́dì yẹ o. Ọmọ ìyá mi gbé bọ́dì yẹ gidi gan. Sọlẹ̀ gbé bọ́dì yẹ o. Ọmọ ìyá mi gbé bọ́dì yẹ gidi gan. Kíákíá gbé bọ́dì yẹ. Àmọ́dá we go see this year this year. We see this year. Ṣé nǹkan kí tó máa lọ lé? We go see next year. Àwògá. We blood this year. Àwògó. We go blood next year. Àwògá. You see this year, yeah. Ó ní wípé zikiri tí mo jó lánàá tó ń pariwo àbíkẹ́. Àwògó ọ̀làǹgọ́ ọ̀túnlá bọ́sẹ̀dì aládìlú àdórí. Àmọ́dá má bínú ṣó ṣe gbìgbìgbì lára ẹ̀ gbìgbìgbì. Ó ṣe gbìgbìgbì lára ẹ̀ torí pé ó ṣe gbìgbìgbì lára ẹ̀. Ó yá sọ pé yàrá bí yàrá mi. àwíyé orí níta máa fi parí ẹ̀ nísìn àwọn onílùgùn tí ẹja wọn ò já lọlé síkìrì ló kù èyí ta lùjálùjá gbọ́ ó tó ká mọ̀ pé ń dánlá tí mo rà délé kan lè bẹ yàrá sólàlá. Kọlẹ̀mẹ́ yàrá sọ́ọ̀làlà. Gbogbo alama ṣe kọ̀sídà. Gbogbo alama ṣe kọ̀sídà. Màkàmí fúwadì. Ùbálẹ̀ làwọ̀ tá ń gbẹ̀mí. Wìdádùn ìmàmọ̀lù. Àṣìmí iye mọ̀ fáńkàmí. Àdàbí àdèl. Àṣìkí nàbí bíkìrì. Ruwa ẹ̀dàkàrí bukọ̀. Wẹ̀lẹ̀ mọ̀ ẹ̀fí mọ̀ táyàmí. Muhammadu Mahamudu. Muhammadu Hamidu. Muhammadu Mukhtar lil Muhibbi Muqaddami. Muhammadu Taha Akimu wa Mustafa Basirun Nasirun Doyegami Ayun Doyegami. Okay, wallahi Muhammadu
bakamari sa'aduniya wallahi muhammadu awoko bakamari sa'aduniya dukani alita bakamari sagaba daya ajai samata daya bakamari sa muhammadu ajai samata biu bakamari sa muhammadu ajai samata daya bakamari sa muhammadu ajai samata udu bakamari sa muhammadu ajai samata biya bakamari sa muhammadu ajai samata tokos bakamari sa muhammadu ajai samata bokoy ajai samata bokoy bakamari sa muhammadu inda Allah le mo wa dele ko le be Mọ̀mẹ́dúná mọ̀dísídùnà líláyé aṣẹ́yìnkò Ibrahim abidala alala. Mọ̀dísídùnà líláyé aṣẹ́yìnkò Ibrahim. Àbíbí Rasulullah ìkólé aṣàfihàn. Àgísí ni ìyàwó máa tóbi lásàrà irú má jẹ́ kó pẹ́ mọ̀mẹ́dúná. Mọ̀dísídùnà líláyé aṣẹ́yìnkò Ibrahim. Ó tún ti yá aláwọ̀lẹ́kùn. Ya Rasulullah. Aláwọ̀lẹ́kùn. Barahama kaolao, barahama kaolao. Ìwọ tó bá nífẹ̀ẹ́ sí Ibrahim, náwó ẹ̀ sókè, ó yẹ sọ wípé o barahama kaolao, barahama kaolao. Àwùyẹ gbà barahama kaolao. Alábí ṣe barahama kaolao. Ọmọ àwùyẹ barahama kaolao. Olówó orí mi barahama nìyà sí láìlá àdìlálà kò láìlá àdìlálà. Àní olówó orí mi barahama nìyà sí láìlá àdìlálà. ọmọ àwíyé ń bẹ ń bí amada nínú àṣeyọrí ẹni kọmanda olórin àgbáyé ìtàfi ń jólórin àgbáyé ló ti ń rí bàbá pé olórin àgbáyé o òkìkí kò ní máa kọrin tòótọ́ ń tata àwòkọ kò ní máa kọ tata ń tótó bọ́kọ̀bọ́kọ̀ àbọ̀kọ́ ọmọ àwíyé tẹ̀sójú ẹ̀ kí n gbọ́ tẹ̀sójú ẹ̀ yé máa sọ Zaidi. Maso Zaidina. Maso ala. Ani o maso owó. Ani o maso ọlá. Ani o maso ìbùkún. Ani o yálé gbogbo. Yálé ọlá.